yóò dára fún wa. So ìkejì nínú tá a rán mi òun ni wípé àwọn àgbà nílẹ̀ Yorùbá àti gómìnà, the elders and governor in Yoruba land, tí wọ́n bá kọ̀ láti parapọ̀ láti pẹnupọ̀ láti gbé ilẹ̀ Yorùbá lárugẹ fún Yorùbá nation, in tó máa ṣẹlẹ̀ máa jù báyìí lọ. If the elders and governors and people in Yoruba land refuse to come together to unite and form Yoruba nation, wàhálà máa ṣẹlẹ̀. Kán tètè bọ́ síta, òun ló yẹ wọ́n, kó tó di pé àwọn ìjì ńlá yẹn máa fẹ́ táwọn yẹn máa sá kiri. Lóòótọ́ Ọlọ́run bá wa pa ìjì yẹn lẹ́nu mọ́, tí àwọn kan dẹ̀ ń bẹ̀bẹ̀ pé Olúwa àánú la nílò, bẹ́ẹ̀ ni Ọlọ́run gbọ́, ṣùgbọ́n kí àwọn náà parapọ̀, torí àwọn kan wọ́n ti wà divide, wọn wà ní unity mọ́. So solution ni wípé kí àwọn àgbà àti gómìnà kí wọ́n parapọ̀, kí wọ́n pẹnupọ̀ láti jẹ́ kí Yorùbá nation yẹn kó tètè wá sí ìmúṣẹ. If not so, ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ṣẹlẹ̀ o, ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa ṣẹlẹ̀ o. Àwọn kan máa regret, torí pé mo rí pé wọ́n wọlé lóru, wọ́n dẹ̀ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan, bí pé wọ́n wọlé lóru, wọ́n dẹ̀ mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. So ẹ jẹ́ kí àwọn àgbà àti àwọn gómìnà orílẹ̀-èdè àwọn ti Yorùbá land rather, kí wọ́n parapọ̀. Èmi ti pè lórílẹ̀-èdè Yorùbá torí pé mo mọ̀ pé wọ́n máa pín. ṣé Yorùbá máa pín? Mo ti sọ ọ̀rọ̀ yìí, ò ń sọ̀rọ̀ nípa ti ara, ó lè pẹ́, ṣùgbọ́n nípa ti ẹ̀mí ni. Hello, ọ̀tọ̀ ni pé ká béèrè pé Olúwa kí ni ìfẹ́ rẹ̀, ọ̀tọ̀ ni ká ṣe ìfẹ́ ara wa, ọ̀tọ̀ ni pé ká dìbò fún ẹni tó wù wá, ọ̀tọ̀ ni pé ká ṣe ìfẹ́ Olúwa. Ìbéèrè mi ni wípé ìjà béèrè pé kí ni ìfẹ́ Olúwa, ibẹ̀ láti máa mọ̀ pé nǹkan báyìí o, nǹkan báyìí o, nǹkan báyìí o. Ìfẹ́ Olúwa ló yẹ ká tẹ̀lé lórílẹ̀ Nàìjíríà, ṣùgbọ́n wọn ò tẹ̀lé. Ìdí tó fi jẹ́ wípé Ọlọ́run dákẹ́ ń wò nìyẹn. So kálukú ìran máa rìn, ìran mẹ́ta la níran bíi mẹ́ta tó ju bẹ́ẹ̀ lọ: ìran ẹ̀yìn, ìran ìsìn tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti ìran iwájú. Mo lè rí ìran ẹ̀yìn kí n máa sọ fún yín nísìnyí kẹwàá rò bí àtìsìn ni. So ṣùgbọ́n a gbọ́dọ̀ wà nú ẹ̀mí ká mọ̀ tí Olúwa ń sọ nípa orílẹ̀-èdè yìí. Ṣùgbọ́n tá fi hàn mí òun ni wípé kí àwọn àgbà Yorùbá, the elders in Yoruba land, àti gómìnà àti àwọn èèyàn àwọn orílẹ̀-èdè Yorùbá, torí èmi ti pè wọ́n lórílẹ̀-èdè, kí wọ́n parapọ̀ láti gbé Yorùbá lárugẹ, kí wọ́n dẹ̀ dá dúró, torí wọ́n máa dá dúró. Láì bẹ́ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ikú. Mo rí killings, there will be a lot of killings. Without this unity and coming together to form Yoruba land, there will be a lot of killings, tragedy, disgrace, and worse things will happen. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó máa ṣẹlẹ̀ sà. Ẹlòmíì á kọ̀ rí pé òun jí, kò sí tó máa ṣe, ṣùgbọ́n àní rí ìbínú Ọlọ́run, àní rí ìbínú Ọlọ́run. Ẹ já sọ kan Ọlọ́run, ẹ má já sọ ń tà fẹ́. Ìyẹn lọ báyẹn. So tó bá ti lè ṣe bẹ́ẹ̀ tí wọ́n parapọ̀, tán dẹ̀ mú ẹnu kò sójú kan láti dá dúró Yorùbá nation, torí Yorùbá ti wà tẹ́lẹ̀ kó tó di pé wọnú Nàìjíríà. So kọ́ má tanra wọn, Nàìjíríà sì máa lọ. Ìkẹta, the third vision message tá a rán mi, òun ni the solution for Nigeria is to separate. Ká pín. Bẹ́ẹ̀ni, ṣé mo pò tí ń tálì mọ́ tẹ́lẹ̀ ẹlẹ́kejì. The solution for Nigeria is to separate. Kò sí nǹkan míì. Bẹ́ẹ̀ nìkan bá sọ pé pastor solution ló fẹ́ wọlé, irọ́ ni o. Marriage tí ò work, kí ló máa gbẹ̀yìn ẹ̀? Ikú ni. Ìsídà kọ́ divorce àbí kí wọ́n para wọn. So we are into marriage tí ò work. Hello, and that marriage yẹn kò require ikú báyìí. Àwọn èèyàn ti kú, ó ti tó gẹ́. Àwọn kan ní ẹrú.